ṣe ń lọ́ba Olúwa ẹ gbọ́ pẹ́ wa. Àmín. À ń lọ nínú ọ̀rọ̀ yín, etí tí ò gbọ́ òpè, ẹni tó máa sọ òpè, ọ̀rọ̀ náà kó má jẹ́ ìdálẹ́bi fún wa, Àmín. kó so èso rere lọ́kàn wa. Àmín. Jésù Olúwa wa. Àmín. Mo kí wa ní ọjọ́ tí òní. We greet every one of us today. Bákan náà mo tún kí wa pé a kú ọdún. We greet us happy festive Nítorí period. èyí tí ń ṣe Palm Sunday Today is the Palm Sunday. ní àsìkò yìí, ọdún náà là ń ṣe ní àárín àwa tí a pera wa ní Kristẹni. We are having that festive activity amidst ourselves to call Christians. Ṣùgbọ́n nǹkan tí a máa fi bára wa sọ̀rọ̀, What we are going to talk to ourselves about today òun náà ni ọdún tá à ń ṣe tí ń ṣe Palm Sunday. is Ẹ jẹ́ Palm kí a wo Sunday. ìwé Zakaraya Let's open our book to the book of Zechariah, orí 9 ẹsẹ̀ 9 kí ló sọ fún wa? chapter 9, verse 9. Iyọ̀ gidigidi, Ó ní iyọ̀ gidigidi. ìwọ ọmọbìnrin Síónì. Ìwọ ọmọbìnrin Ó Síónì. Ó ní hó. ìwọ ọmọbìnrin Ìwọ Jerúsálẹ́mù. ọmọbìnrin Jerúsálẹ́mù. Kíyèsí, Kíyèsí. ọba rẹ̀ ń bọ̀ wá sọ́dọ̀ rẹ. Ọba rẹ̀ ń ṣe kí ni o? Ó ń bọ̀ wá sọ́dọ̀ rẹ̀. Òdodo ni òun, Òdodo ni òun. ó sì ní ìgbàlà, Ó ní ìgbàlà. ó ní ìrẹ̀lẹ̀, Ó ní ìrẹ̀lẹ̀. ó sì ń gun Ó kẹ́tẹ́kẹ́tẹ́, gun kẹ́tẹ́kẹ́tẹ́. àní ọmọ kẹ́tẹ́kẹ́tẹ́. Àbí ọmọ kẹ́tẹ́kẹ́tẹ́. Nǹkan tí Bíbélì yìí sọ fún wa ni pé kí a tó lọ ka ibi tí Jésù ti gun kẹ́tẹ́kẹ́tẹ́ wọ Jerúsálẹ́mù, àsọtẹ́lẹ̀ ti wà wípé Jésù máa gun kẹ́tẹ́kẹ́tẹ́ wọ Jerúsálẹ́mù. That Jesus Christ now Gẹ́gẹ́ bí riding on a horse àsọtẹ́lẹ̀ to náà ṣe ti Jerusalem. wà wípé òun náà ń bọ̀ láti wá kó ẹ̀ṣẹ̀ aráyé gbogbo lọ. Just as we have the prophecy that is coming to pack all our sins Ẹ away. jẹ́ ká wá wòwe Matthew 21 yẹn Let's see the book of Matthew chapter 21. láti verse 1 kí ló sọ fún wa? Nígbà tí wọ́n súnmọ́ etí Ó ní Jerúsálẹ́mù, nígbà tí wọ́n súnmọ́ etí tí wọ́n Jerúsálẹ́mù. dé Bẹ́tífágì ní òkè Ólífì, nígbà náà ni Jésù rán àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ méjì lọ. Ó wí fún wọn pé, ẹ lọ sí ìletò tí ó kọjú sí yín. Lọ́gán ẹ̀yin yóò rí kẹ́tẹ́kẹ́tẹ́ kan tí a so àti ọmọ rẹ̀ pẹ̀lú. Ẹ tú wọn kí ẹ sì fà wọ́n fún mi wá. Bí ẹnikẹ́ni bá ní. Bí ẹnikẹ́ni bá sì wí fún yín, bí ẹnikẹ́ni bá sì wí nǹkan fún yín, ẹ̀yin ò wí pé Olúwa ní òun fi ṣe. Lọ́gán ni yóò sì rán wọn wá. Ẹ jẹ́ ká wá ka verse 10 àti 11 nìyẹn ọ̀rọ̀ yẹn. Nígbà tí ó dé Jerúsálẹ́mù, gbogbo ìlú mì tìtì wípé, ta nìyí? Ìjọ ènìyàn sì wípé, èyí ni Jésù wòlíì láti Násárẹ́tì ti Gálílì. Tí a bá ka ọ̀rọ̀ yẹn dáadáa, tí a bá ka 1 to 11 yẹn dáadáa, wọ́n ní ìjọ ènìyàn súnmọ́ wa, wọ́n ń kígbe ní verse 9, wọ́n ní wọ́n ń kígbe pé Hosánà fún ọmọ Dáfídì, olùbùkún ni fún ẹni tí ń bọ̀ ní orúkọ Olúwa. Nígbà tí ẹ jẹ́ ká wá wò nǹkan kan, ẹ jẹ́ ká kàn ṣe àpèjúwe kékeré kan. Nígbà tí èmi àti ìwọ tí a mú aṣọ tí a tẹ́ sọ́nà tí Jésù Kristi tó wá gun kẹ́tẹ́kẹ́tẹ́ wọ Jerúsálẹ́mù, àwa tí a fi aṣọ àti ìmọ̀ ọ̀pẹ tí a fi kí káàbọ̀, àwa náà la padà ṣe kí ni o, la padà kàn má gbélébù. We that welcome Christ while he was riding on a horse, we are still the same person that nailed him on the cross. Gbogbo àwọn tí wọ́n kígbe pé Hosánà fẹ́ni tí ń bọ̀, àwọn náà lọ padà kàn má gbélébù. Those that shouted Hosanna, King of David, they are still the one that nailed him Ìbéèrè on the tèmi wá cross. ní fún èmi àti ìwọ ní ọjọ́ ti tòní Then this tí í is my question ṣe for Palm us. Sunday. Ìjẹ́ èmi àti ẹ náà, ìjẹ́ ìwà wa ṣé kò kan Jésù mọ́gi? Does our attitude not nail Christ on the cross again? Bíbélì sọ pé Ọlọ́run torí pé Ọlọ́run fáráyé tó bẹ́ẹ̀ gẹ́, ó fi ọmọ bíbí rẹ̀ kan ṣoṣo fún wa. Ọlọ́run ti fẹ́ wa, ó ti fi Jésù fún wa. Ǹjẹ́ ìwà èmi àti ẹ, ìwà wa kọ́ ló ń kan Jésù mọ́gi níbi For tí a God so wà? loved the world, he gave us his only begotten Son. I hope our attitude is not nailing him on the cross Ẹ̀kọ́ kan tí again. mo kàn fẹ́ kí a rí dìmú ní èní nìyẹn. What I want us to hold on to today, Èmi àti ẹ là ń kígbe pé Hosánà ẹni tí ń bọ̀. you and I, King Èmi of àti ẹ là ń shouting, kọrin pé máa gẹṣin lọ lọ́lá ńlá rẹ, olùbùkún ni fẹ́ni tí ń bọ̀. you and I are Ìwà hailing èmi him. àti ìwọ náà ló padà ń kàn mọ́gi. Meanwhile, our attitude is still Kò sí nailing ṣíṣe him kò on the sáì cross. ṣe nǹkan ẹyọkan ni Jésù kàn fẹ́ kí a ṣe ní ọjọ́ ti òní, kí a yí padà kúrò ní ìwà wa, Jesus wants us to turn away from kí a our ronú sins. pìwàdà kúrò ní ìwà wa, We should turn away from our kí bad ìwà attitude. èmi àti ìwọ kó má tún bú ọ̀mà kan Jésù mọ́gi. For that attitude not to nail him back on the cross again. Mo dẹ̀ gbà á ládùúrà And he prays wípé that lẹ́nìí tí ń ṣe Palm today, Sunday, which is Palm Sunday, Ọlọ́run á túbọ̀ wọnú ayé mi àti ìwọ. God will too much enter our Ọlọ́run á hearts pa again. àṣìṣe wa rẹ́. Àmín. Àwẹ̀ tí a ti ń gbà láti ọjọ́ kìíní kò ní já sásán. Àmín. Jésù Olúwa wa. Àmín. 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 Hallelujah. Ìyè Hosánná. Hosánná. Níbi tí èmi àti wọ́n wá wà yẹn, wà wá gbàdúrà wà á sọ fún Ọlọ́run.
wàá sọ pé ọlọ́run ìwà tí mò ń wò yìí tó túbọ̀ ń kàn ọmọgi That ọlọ́run attitude of jọ̀yà mind that is níyà still kneeling àdúrà on the cross. God, sọ depart. fún Let us depart. ìwà ẹ̀ṣẹ̀ tí mò ń wù tó dàbẹ̀ ní pé òun ló ń kàn Separate ọmọgi us from us, ọlọ́run from gbà such mí lọ́wọ́ attitude. ìwà ẹ̀ṣẹ̀ náà ọlọ́run me fàwé from such ẹ̀ṣẹ̀ mi ya attitude. ó yá sọ fún ọlọ́run sọ fún ọlọ́run pé tó bá dọjọ́ ìkẹyìn kí n lè bá ọ pé lọ́jọ́ kẹyìn jésù olúwa wa Àmín. olúwa ọlọ́run alágbára Kábíyèsí. gbọ́pẹ́ wa o gbáyìn wa o fàwé ẹ̀ṣẹ̀ wa ya o jésù olúwa wa àmín 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 hallelujah iye Hosánná. Wákàtí rẹ̀ fún mi, ọjọ́rú ni wọ́n ṣe wọ apẹ̀rẹ̀ ọ̀run. Olúwa jẹ́ kí n jogún sinmi lẹ́yìn ikú, kí lè máa sí ọtí tì pẹ̀lú ènìyàn rẹ̀. Olúwa jẹ́ kí n jogún sinmi lẹ́yìn ikú, kí lè máa sí ọtí tì. Jésù lọ́jọ́ àánú yìí, kí àkókò tó kọjá, àwòlẹ̀ ní èkún wa. Olúwa mẹ́kún gbọ̀n wá, fi ẹ̀rù kún àyà wa, kí ọjọ́ ikú tó dé. Ìfẹ́ rẹ̀
Olódùmarè àti Ọlọ́run ayérayé, ẹni tí kò kórìíra ohunkóhun tí ó dá, tí ó sì ń dárí ẹ̀ṣẹ̀ jì gbogbo àwọn tí ó ronúpìwàdà. Dá ọkàn títún sínú wa, kí o sì fúnni ní ìròbìnújẹ́ ọkàn, kí àwa tí ń pohùn réré ẹkún ẹ̀ṣẹ̀ wa bí ó ti yẹ, tí a sì ń jẹ́wọ́ òṣì wa, kí a lè ní ìmúkúrò ẹ̀ṣẹ̀ àti ìdáríjì tí ó pé lọ́wọ́ rẹ. Ọlọ́run àánú gbogbo, nípasẹ̀ Jésù Kristi, Olúwa wa. Àmín. Olúwa, ẹni tí ó gbààwẹ̀ nítorí wa ní 40 ọ̀sán àti 40 òru, fún wa ní oore ọ̀fẹ́ láti gba irú àwẹ̀ bẹ́ẹ̀, kí a lè máa tẹ eré ara wa ba fún ẹ̀mí àti títí láé, kí àwa kí ó lè máa mú èrè tí ìwọ ti fi sí wa nínú ṣẹ, ní òdodo àti ní òtítọ́ ìwà mímọ́, fún ọlá òun ògo rẹ, ẹni tí ó wà tí ó sì ń jọba pẹ̀lú Baba àti ẹ̀mí mímọ́, Ọlọ́run kan, ayé àìnípẹ̀kun. Àmín. Olúwa, àwa ń bẹ̀bẹ̀ lọ́dọ̀ rẹ, fi àánú gbọ́ àdúrà wa, kí o sì dá gbogbo àwọn tí ó jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ wọn fún ọ sí, àti àwọn tí ọkàn wọn fi sùn nítorí ẹ̀ṣẹ̀, kí a lè dáríjì wọ́n nínú àánú rẹ, nítorí Kristi Olúwa wa. Àmín. Ọlọ́run Olódùmarè, Baba aláàánú, ẹni tí ó ní ìyọ́nú sí gbogbo ènìyàn, tí kò sì kórìíra ohunkóhun tí ó ti dá, tí kò sì fẹ́ ikú ẹlẹ́ṣẹ̀, ṣùgbọ́n kí kúkú yí padà kúrò nínú ẹ̀ṣẹ̀ rẹ̀, kí ó sì yè. Ṣàánú, kí o sì dárí ẹ̀ṣẹ̀ wa jì wá. Tẹ́wọ́ gbà wá, kí o sì tù wá nínú, àwa tí ó kún fún ìbànújẹ́ nítorí ẹ̀ṣẹ̀. Tìrẹ ni láti máa ṣàánú nígbà gbogbo. Tìrẹ nìkan ni láti máa dárí ẹ̀ṣẹ̀ jì ni. Nítorí náà, Olúwa rere, dá wa sí, dá àwa ènìyàn rẹ sí, tí ìwọ ti rà padà. Má ṣe bá ọmọ ọ̀dọ̀ rẹ ṣe ẹjọ́, àwa erùpẹ̀ lásán àti òtòṣì ẹlẹ́ṣẹ̀, ṣùgbọ́n dárí ìbínú rẹ kúrò lọ́dọ̀ àwa tí ó ń fi tinútinú jẹ́wọ́ òṣì wa, tí a sì ń ronúpìwàdà ẹ̀ṣẹ̀ wa tọkàntọkàn, kí o sì yára láti ràn wá lọ́wọ́ ní ayé yìí, kí a lè bá ọ gbé títí ní ayé tí ń bọ̀, nípasẹ̀ Jésù Kristi Olúwa wa. Àmín. Ẹ máa wí tẹ̀lé wa. Yí wa padà, Olúwa, bẹ́ẹ̀ ni àwa ó sì yí padà. Fi ojú rere rẹ wò wá, Olúwa. Fi ojú rere rẹ wò àwa ènìyàn rẹ tí ń fi ẹkún àti ààwẹ̀ àti àdúrà yí padà sí ọ, nítorí Ọlọ́run aláàánú ni ọ́. O kún fún ìyọ́nú àti ìpamọ́ra. O dá wa sí nígbà tí ó tọ́ fún wa láti jìyà, àti nínú ìbínú rẹ o rántí àánú. Dá àwọn ènìyàn rẹ sí, Olúwa rere, dá wa sí. Má ṣe jẹ́ kí ẹni ìní rẹ dààmú. Gbọ́ tiwa, Olúwa, nítorí àánú rẹ tóbi, kí o sì wò wá gẹ́gẹ́ bí ọ̀pọ̀ àánú rẹ, nítorí ìjòyè àti ẹ̀bẹ̀ ọmọ rẹ olùbùkún Jésù Kristi Olúwa wa. Àmín. Gbàdúrà ẹ̀dùn ọkàn rẹ. Wí ní kẹ́lẹ́kẹ́lẹ́ fún ọba tí ó san fún ọ ní gbangba. Gbàdúrà sí ọba tó ní kó yẹ ẹnu rẹ gbòòrò, òun yóò sì kún. Jésù Kristi Olúwa wa. Àmín. Olúwa, fiyèsí àwọn ènìyàn rẹ tí wọ́n wólẹ̀ níwájú rẹ, àti àwọn tí ogbó, àìsàn tàbí àìlera kò jẹ́ kí wọ́n lè bá wa pé. Máa bójútó àwọn ọmọ ọwọ́, máa ṣe amọ̀nà àwọn ọ̀dọ́, máa ṣe òpó fún àwọn arúgbó, máa kì àwọn tí ẹ̀rù ń bà láyà,
ṣá àwọn ọ̀dọ́ tí ó tú káàkiri jọ kí o sì mú àwọn tó ṣáko padà sínú agbo rẹ. Jẹ́ kí ojú rẹ kí ó máa bá àwọn tí ó rìn lójú omi lọ. Dáàbò bo àwọn opó, ṣe asà fún àwọn ọmọ aláìní baba. Dá àwọn tí a mú ní ìgbèkùn sílẹ̀, ṣe ìwòsàn àwọn aláìsàn. Ràn gbogbo àwọn tí ó wà nínú ìpọ́njú, àìní tàbí wàhálà lọ́wọ́. Rántí gbogbo àwọn tí ó ń fẹ́ wa fún rere àti àwọn tí ó kórìíra wa pẹ̀lú, àti àwọn tí ó fẹ́ ká gbàdúrà fún wọn bí a kò tilẹ̀ ṣe aláìyẹ, àti àwọn tí a sì gbàgbé. Olúwa, má ṣàìrántí wọn, nítorí ìwọ ni olùrànlọ́wọ́ àwọn aláìní, olùgbàlà àwọn tí ó sọnù, ààbò fún àwọn aṣáko, àti oníṣègùn fún àwọn aláìsàn. Ìwọ tí ó mọ àìní olúkúlùkù ènìyàn, tí o sì ń gbọ́ àdúrà wọn. Má ṣàìfi fún olúkúlùkù gẹ́gẹ́ bí ìṣe ohun ìfẹ́ àánú rẹ àti ìfẹ́ rẹ àìlópin, nítorí Jésù Kristi Olúwa wa. Àmín. Jẹ́ kí oore ọ̀fẹ́ Ọlọ́run ti Baba, ìfẹ́ mímọ́ ti Ọlọ́run, ìdàpọ̀ ti àwọn ènìyàn mímọ́ kó sọ̀kalẹ̀ kó máa bá wa gbé, kí ó ṣojú rẹ̀ kó mọ́lẹ̀ sí wa lára, kí àlàáfíà Ọlọ́run tó tayọ èrò gbogbo kó pa wá láyọ̀ àti ọkàn mọ́ láti òní lọ àti títí láéláé. Àmín, àmín, àmín. Hallelujah, hallelujah, hallelujah. Ìyè, ìyè, ìyè. Hosánná, Hosánná, Hosánná. Títí pẹ̀lú